Welcome to Lekan Eto Speaks YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world. Nǹkan tá a tún fẹ́ discuss ẹ ti mọ̀ òwe náà ni olówe mọ̀wé Lekan Eto mẹ́ni tó òun bá wí. Nǹkan tá a tún fẹ́ discuss tá a tún fẹ́ gbéyẹ̀wò òwe gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé proverb òwe Yorùbá la máa ń discuss nínú segment yìí. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní sìgìdì tí yóò bẹ́bọ rọ̀run yóò mú jẹ̀yó. Àwọn ẹlòmíì tún lè rò pé bóyá àyájọ́ ọ̀ọ̀fọ̀ ni, òwe ni, àsámọ̀ ni. Sìgìdì tí ó bẹ́bọ tí ó bá rọ̀run yóò mú jẹ̀yó. Àwọn olóyìnbó wọ́n bá wa elucidate, wọ́n bá wa translate, wọ́n bá wa express ẹ̀. Wọ́n ní when the going gets tough, only the tough get going. So ìyẹn ni wípé tí nǹkan bá le tán ni àwọn Yorùbá sábà máa ń pa òwe yìí wípé sìgìdì tí yóò bẹ́bọ rọ̀run yóò mú jẹ̀yó, ó ṣetán àti mú jẹ̀yó. So àwọn àgbàdẹ tún máa ń pa òwe wípé àbúrò ẹni tó lòun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ míì ni. Kí ni àwọn Yorùbá rò débi ọ̀rọ̀ yìí ni wípé bóyá tí ọmọ orogún méjì bá wà tàbí tẹ̀gbọ́n-tàbúrò bá wà tàbí ẹni tí èèyàn jù lọ ládùúgbò tí ó jẹ́ ọmọ kékeré tó ń ṣe gàrú. So ìyẹn ni àwọn àgbà fi máa ń sọ wípé àbúrò ẹni tó lòun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ míì ni. Tí a bá jẹ́ ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá ìjìnlẹ̀ gan, àwọn onílù gángan wọ́n máa ń fìlù sọ̀rọ̀ yẹn, wọ́n sábà máa ń fìlù sọ̀rọ̀ yẹn wípé àbúrò ẹni tó lòun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ míì ni. Bọ̀ kò yí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Tí àwọn Yorùbá bá lo ọ̀rọ̀ yìí wọ́n sábà máa ń lò ó nígbà tí ọmọ kékeré tó bá ń ṣe gàrú tó ń ṣe gbéraga sí àgbàlagbà. So èyí tún kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ká má ṣe gàrú. Yorùbá tún bọ̀ wọ́n tún sọ̀rọ̀ wọ́n tún pòwe wọ́n ní àràbà ní bàbá ẹni abálábà ní bàbá. So àwọn Yorùbá tún máa ń pòwe bẹ́ẹ̀ pé àràbà ní bàbá ẹni abálábà ní bàbá. That means wípé ẹni tí a bá níwájú aṣíwájú ní í ṣe. So ẹni tó jù wá lọ lọ́jọ́ orí wọ́n ní tí ọmọdé bá lákìísà tó bá láṣọ bí àgbà tó ṣe bí òwe kò lè lákìísà bí àgbà. So àwọn Yorùbá wọ́n gbọ́n púpọ̀. Àwọn òwe yìí wọ́n fi ń sọ̀rọ̀, wọ́n fi ń ṣèṣítí fún ọmọ kékeré tó bá ní ìgbéraga, tó bá ní gàrú wípé kó má ṣe gàrú sí ẹni tí ó bá níwájú. Wọ́n fi máa ń sọ wípé àràbà ní bàbá ẹni abálábà ní bàbá. A fẹ́ jẹ́ kí òwe Yorùbá kó parun, a fẹ́ jẹ́ kí àṣà Yorùbá kó parun. Ẹ jẹ́ ká máa sọ Yorùbá, ká máa kẹ́kọ̀ọ́ Yorùbá, òwe, àsámọ̀. Ó jẹ́ nǹkan tí ó wúlò púpọ̀ tí àwọn àgbà tán bá ń sọ̀rọ̀ wọ́n á tún fi òwe tì nídìí. Bẹ́ẹ̀ ni wọ́n á tún fi òwe tì nídìí. Ìyẹn ló jẹ́ kí n sọ pé olówe mọ̀wé Lekan Eto mẹ́ni tó òun bá wí. So fún ìdí èyí a fẹ́ jẹ́ kí àṣà Yorùbá kó parun, a fẹ́ jẹ́ kí ìṣe Yorùbá kó parun. Please, if this is your first time you are watching our channel, please don't forget to subscribe, likes, comment. Ẹ̀yin náà ẹ tún lè máa bá wa fi òwe sí abẹ́ àwọn comment yín. Yes, so that ẹlòmíì tí ó bá tún wo fídíò yẹn á rí comment, á tún lè kà. So ẹnìyẹn á tún lè learn more, á tún lè learn further. So we really appreciate you. Thanks for watching. We love you all.